ni Alhaj Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kí ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe number one, Bísí Ológe number one ni ẹ máa wò wọ́n. Èmi ò kàn láti bẹ̀rẹ̀ nígbà tó ní kùkù yẹn. Èmi ò mọ àwọn rìkọ́dì tó ń ṣe. Ẹ̀sìn máa fi ọkọ̀ lè wọlé nínú àwọn ìbàjẹ́. Wọ́n gbà tí wọ́n á dùn sábìkẹ́ wọ́n á rí wẹ́ẹ̀kì. Píkṣọ̀ lẹ́yìn àwọn ènìyàn kan tó ń pèsè ọjọ́ máa gbẹ̀rọ̀. Wọ́n á kú jẹ́ kí tètè máa gbọ́. Wọ́n máa gbọ́ wọ́n á kú jẹ́ kí tètè ìkòyí ẹ̀ kókò tí wọ́n sọ fún òjò fún àjọ̀tá ní less than 7 minutes wọ́n á gbé ìgbà fún tó ti yẹ kí ní ọkọ̀ gbà tẹ́lẹ̀ ọdọ́gba àgbà tó jẹ́ kí tẹ́lẹ̀ ìkòyí ọkọ̀ tí wọ́n ló fi rọ́ta ní ti wọ́n á ní fi tí wọ́n á fi tó àgbẹ̀ ìgbà ìgbà ní if not tí mo bá ṣe máa dé báyìí yes máa kú. Kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ gbà wẹ̀ olójú ìdàbẹ̀ tẹ́bi ń pa òun. Wọ́n ṣàjẹ́. Wọ́n wọnú ṣọ́ọ̀tì. Wọ́n ṣàjẹ́. Wọ́n máa wọnú ṣọ́ọ̀tì. Alúfẹ́ ṣe láìpẹ́, alúfẹ́ ṣe sílùmọ̀. Sọlọ́run abirikẹ̀rún. Orúkọ mi ni Rukayat Lawal tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìbàdàn sí. A wá síbi Ramadan lecture ìyáàfin Alhaja Fathia Balogun tí wọn ò lè mọ̀ ṣe lọ́dọọdún. Ọlọ́run kó jẹ́ kí a tún ṣe ètò pọ̀ jù nínú ọdún o. Ọlọ́run má ṣe lè láṣẹmọ́ fún gbogbo wa o. Kójú wa kó máa rọ́dún o. Mo dẹ̀ ṣàdúrà fún gbogbo àwa mùsùlùmí tá à ń gbàwẹ̀ náà pé ẹ̀mí wa rẹ́yìn oṣù o. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Gbogbo oore tó wá ń bẹ́nu oṣù pátá Ọlọ́run á jẹ́ ká bá wọn nípìn bẹ́ẹ̀. Inshallah bi kudratillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين. الله أكبر. أدتني الله أكبر. الله أكبر. nísìnyí à ń lọ síbi ètò tí ó kàn ibẹ̀ ni à ń lọ báyìí a fẹ́ gbọ́ wá sí ẹlẹ́ẹ̀kejì inshallah. a lọ síbi wá sí ẹlẹ́ẹ̀kejì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin brothers and sisters mi nínú mùsùlùmí òdodo. Ẹ ṣé mo dúpẹ́ wá kú Ramadan. Lágbára Ọlọ́run gbogbo àdúrà tá a gbà ní àsìkò Ramadan yìí, Ọlọ́run á bá wa mú lọ sí ilé àṣẹ inshallah. Pàtàkì jùlọ lásìkò kí la wà yìí náà? Lásìkò líláti kọ́dírì tá a wà yìí, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ Ọlọ́run, ẹ tọrọ fún dáríjì ẹ̀ṣẹ̀, ẹ béèrè ohun tí ẹ fẹ́, ó ṣe kókó. Third Ramadan lecture mi lélẹ̀. Inshallah, because I am the 10th one ní agbára Ọlọ́run àdèmà tún gbé káàkiri. I want to use this video to say thank you to all my brothers and sisters in Islam. Thank you so much for following me on my TikTok. We've been having Ramadan lecture since day one and you've been following me. Thank you so very much. I'm so very happy to have this my third Ramadan lecture, and I want to seize this opportunity to say welcome to everyone that has been here to celebrate with me. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ o. Ẹ ṣé gan ni. Allah